mo ń pe gbogbo ẹ̀yin èèyàn wa lálẹ́ yìí á gbìyànjú mo ní lékún a ní àlejò ìrànlọ́wọ́ la á ṣe fún wọn ẹ gbóhùn wọn o wọ́n wà ní oko olùmọ̀ọ́sẹ̀ wà yìí ìrànlọ́wọ́ la á ṣe fún wọn ẹni tí wọ́n bá ràn lọ́wọ́ irúfẹ́ irú ẹni bẹ́ẹ̀ náà lẹ́nu kejì rẹ̀ gbogbo oore tá a bá sì ṣe láyé ẹ má gbàgbé gbogbo ẹ wà nú àkọọ́lẹ̀ ọlọ́run tọ́lọ́run ó sì san ní kálukú lẹ́san rẹ̀ oore kì í gbé o oore kì í gbé o ẹ jẹ́ á ṣoore ẹ jẹ́ á ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ bàbá wa ẹ kalẹ́ o ẹ kalẹ́ sà ẹ mà kalẹ́ ẹ rọra sà ẹ ṣeun kí lorúkọ yín sà Mọ̀súrù kí ni Ali Mọ̀súrù Ali ẹ ṣeun kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí yín torí mo rí pé wọ́n fà yín tẹ̀ wọlé ni ojú ni ẹ bá sòkò ọ̀rọ̀ ẹ̀kún kọ́ o ojú ni àbí bẹ́ẹ̀ ni kí ló ṣe yín ṣé bí wọ́n ṣe bí ọmọ yín nìyẹn ni àbí báwo. rárá sà kò rí bẹ́ẹ̀ wọ́n bí mímọ́ bẹ́ẹ̀. ẹ tó máa dún mẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí. mo ti wọ 60. ẹ ti wọ 60 ọdún lóde ayé ẹ sì níyàwó ẹ bímọ kábíyèsí ọlọ́run. iṣẹ́ ò lẹ́ ṣe tẹ́lẹ̀. dráìfì ni mo ṣe. dráìvà ni yín. bẹ́ẹ̀ ni. ohun tó wá ṣẹlẹ̀ sí yìí bóun lẹ ṣe sábà pàdé rẹ̀. iṣẹ́ ni mo fẹ́ ṣí mínírààsì ni mo fẹ́ ṣí ọmọ mi kan ṣe ìnáwó ń jọ yẹn àṣe ayẹyẹ so kí n dẹ̀ ṣí mínírààsì kébì náà tẹ̀lé fi gbẹ òun gbẹ bí kọfà ẹ̀ ṣe bà mí ní ojú nìyẹn. kọfà mínírààsì ló bà yín lójú. bẹ́ẹ̀ ni. eyín lẹ fi sí ní abẹ́ fi gbégi nìkan sí. mo fi nǹkan kọ́ọ̀kì ẹ̀ fà wá sísàlẹ̀ ni nítorí yẹn kàn fò sókè ni. ló bá bà yín lójú. ojú kan ló bà. ìgbà tó wá bà kí ló wá ṣẹlẹ̀. so mo dẹ̀ lọ sí ilé ìtọ́jú wọ́n dẹ̀ fún mi ní oògùn wọ́n dẹ̀ bá mi ṣe ìtọ́jú mo lo oògùn so àtìgbà yẹn ṣá wẹ́rẹ́wẹ́rẹ́ ó máa lọ ṣé ló tún lẹ́tà ṣá ṣé ló sáà fẹ́ ti kejì báyìí. ọ̀dà ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yín sí rí ẹ̀kan nu léyìí. mi ò rí fírí ni kò bẹ́ẹ̀ kò tó péyàn rí nǹkan. kò tó péyàn rí nǹkan kan. bẹ́ẹ̀ ni. ẹ lè ṣiṣẹ́ mọ́. mi ò ṣiṣẹ́ mọ́. kábíyèsí ọlọ́run. mi ò ṣiṣẹ́ mọ́ ọpẹ́lọpẹ́ àwọn ọ̀rẹ́ o àwọn tó nífẹ̀ẹ́ sí mi o àwọn ló ń ṣàánú mi o. ọ̀dà mò ń bọ̀ ẹ̀yin yan wa ojú lọ bá ara ojú òun náà lọ bá ara ẹ̀yà kò sì sí ẹ̀yà ara kan tí ò nítumọ̀ nínú ayé tí ò nítumọ̀ lára ẹ̀dá èèyàn gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yà ara yín kankan ò ní fi yín lẹ̀ lọ gbogbo wa ẹ̀yà ara wọn ò ní fi wá lẹ̀ lọ o ṣùgbọ́n téèyàn bá níṣòro báyìí rápẹ̀já ràn lọ́wọ́ adìde mọ́ wọn gbà tán sọ fún wa àwọn tí owó tí wọ́n nílò ọkàn dín ní 1 million naira ni ó dín ní 1 million naira àwọn òkú bàrà ṣe ṣe á kí gbẹ̀jáde ní ẹni tó ní lárí ohun aburú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa alàgbà kí lẹ fẹ́ káwọn ọmọ nàìjíríà ò ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wà yìí. mo fẹ́ kí ọmọ nàìjíríà kan gbà mí kó ràn mí lọ́wọ́. kó ràn yín lọ́wọ́. bẹ́ẹ̀ ni. kábíyèsí ọlọ́run ẹ jẹ́ kí n pe account number tẹ́ ẹ máa san owó yìí sí ẹ já ràn wọ́n lọ́wọ́ ẹ dákun gbogbo ẹni dá sọ́rọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ní fi yín lẹ́gbà kankan ẹ já ràn alàgbà yìí lọ́wọ́ èyí iṣẹ́ kò lè ṣe mọ́ wọ́n sì pé 60 years lóde ayé
ikú ò sì ní pa gbogbo wa báyìí ẹ mà ní ráre mà ní ráre ẹ dákun ẹ jẹ́ á ràn wọ́n lọ́wọ́ ẹ dákun gbogbo ohun tá a bá ní ẹ jẹ́ á ṣe é kí wọ́n á ní òfin bẹ lọ́hùn o. Account number 02 27 29 33 88 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 02 27 29 33 88 Wema Bank Olútúndé Adébóyè òun ni account name Olútúndé Adébóyè Ọ̀dẹ́yàlé ẹ ṣeun ohun yòówù tó o bá ní láti lè fi ran ọmọlàkejì rẹ lọ́wọ́ kó bọ́nú ewu tí wọ́n bá ṣe é fún wọn tí wọ́n padà ríran padà ẹ má jẹ́ àtànra wa jẹ ládàá rẹ̀ àti ẹ̀san rẹ̀ ó sì máa jẹ́ tiwa náà kò sí ohun tá a gbà nù pé kẹ́nìkan máa ríran for life kò sí ohun tá a gbà nù ẹ̀ ohun tá a bá ní tá a bá fi ra àlàáfíà fún alàgbà yìí déédéé ló ṣe rí ohun tó dáa ni bẹ́ẹ̀ tí ṣe ń gbọ́ mi yẹ dákun account number 02 27 29 33 88 Wema Bank Olútúndé Adébóyè Ọ̀dẹ́yàlé account name nìyẹn mo ń bọ̀.